aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ti dé o. Àkànbí ọmọ olódòdó ti wọ Nàìjíríà wá. Bọ́ tọ́sídẹ̀ẹ́ gan ló wọ bàálù wọ Nàìjíríà o, tí àwọn akẹgbẹ́ ẹ̀ nídìí òṣèlú sì lọ pàdé ẹ̀ tí wọ́n kí káàbọ̀ ìrìn àjò tí ó lọ. Bọ́lá Tinubu kò ṣàì bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní pápákọ̀ òfurufú níbẹ̀ náà ni. Àlàyé tó ṣe ni pé ìrètí tí àwọn ọmọ Nàìjíríà ń retí láti ọjọ́ tó ti pẹ́ ti dé o. Ayọ̀ tí wọ́n wá kiri ti wọ ilé tọ̀hún wá kí wọ́n gba òun láàyè, òun ló kàn. Kíkàn tí kinní ọ̀hún sì kan òun, àtúnṣe ni òun wá bá àwọn ọmọ Nàìjíríà. Ìrètí tó fi ní lọ́kàn balẹ̀ sí ni pẹ̀lú kí wọ́n máa yọ̀. Ẹni tí yóò pàṣẹ fún ìjì, ebi, ìṣẹ́ òun ìyà kó dákẹ́jẹ́ ti dé o. Òun aṣíwájú Bọ́lá Ahmed Tinubu sì ni. Bó ti ṣe kí gbogbo ọmọ Nàìjíríà kú lẹ́nìyẹn o, tó sì fi dá àwọn oníròyìn lójú pé kí wọ́n tètè bá òun gbé e lọ sí ìgbárá, kí wọ́n gbé e lọ sí ìgboro. Èyí tí òun padà dé yìí, àáyá òun ti bẹ́ sílẹ̀, iṣẹ́ náà ló bẹ́ sí o. Níbi ìpolongo ni wọ́n sì ti máa rí òun káàkiri, níbi tí òun yóò ti máa bá gbogbo ọmọ Nàìjíríà sọ oore tí òun ní fún kálukú wọn. Tẹ́ ò bá gbàgbé, ní nǹkan bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn ló gba ìlú òyìnbó lọ. Oríṣiríṣi awuyewuye ló gba ìgboro kan nígbà náà lọ́hùn-ún. Ṣùgbọ́n tí Tinubu fi fídíò kan ránṣẹ́ sílé níbi tí ó ti ń gun kẹ̀kẹ́ olóògèrè, tó sì fi dá àwọn èèyàn lójú pé aburú kan báyìí kò ní ṣẹlẹ̀ sóhun o, kí àwọn ọ̀tá ó yé ro kúrò òun ọkọ̀ Olúrẹ̀mí. If it's rebuilt, we are builders. If it's construction, we are constructors. If it is assurance, we give Nigeria that we definitely will make a better country out of it.